À ń fi àsìkò yà fi ń kí gbogbo àwọn èèyàn wa káàkiri gbogbo àgbáyé fún celebration democracy day tá à ń ṣe lónìí. Bó tilẹ̀ jẹ́ pé a mọ bó ṣe ń lọ ní ilẹ̀ wa ní ilẹ̀ Yorùbá pé democracy tá à ń ṣe lónìí náà kò tẹ́ wa lọ́rùn torí ìjọba tó ń lò lé wa lórí wọn fi rọ̀ wá lọ́rùn o. Wọn jẹ́ ká mọ̀ pé democracy là ń lò. Ìjọba alágbádá la wà ṣùgbọ́n ìjọba tó sì ń lò lé wa lórí ìjọba tipátipá by force ni. Torí ẹ̀ la ṣe ń pariwo pé a fẹ́ wà pẹ̀lú Nàìjíríà mọ́sẹ̀. We want our own nation, the Yoruba nation. We are tired of Nigerians. We are so tired. These killings is too much. Look at what happened last week. Ní Gangan, ẹ wo mọ́ ṣe pa àwọn èèyàn wa. Téèyàn bá jẹ ọkàn àwọn gan, tó bá gbé Ṣàngó mì, tó bá rí àwọn èèyàn wa tán pa yẹn, ẹ̀rù á bà. Lóru gànjàn ká má lè sùn ní ilẹ̀ wa, ní ilẹ̀ Yorùbá. Ilẹ̀ tó ṣe pé tẹ́lẹ̀ nígbà táwa sì wà kékeré, dorúdorú la máa ń sùn síwájú ìta, tá máa rìn káàkiri, tá máa ta òkò tó kiri. A lè ṣúrú ẹ̀ mọ́ báyìí ní ilẹ̀ Yorùbá. Ìbẹ̀rù bojo ti mú wa, wàhálà àti ìdààmú ti mú wa. Kí là ń bá ká? Ẹ jọ̀ọ́ mo fi àsìkò yìí, mo fi rọ gbogbo wa pátápátá, ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. Tá bá fi lè ṣera wa lọ́kan, ilẹ̀ ìlérí tá fẹ́ mú, débẹ̀ pẹ̀lú àtàlàáfíà. Ìyẹn dá mi lójú. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò ń sọ̀rọ̀ ọjà. Ẹ má jẹ́ ká bára wa jà. Gbogbo àwọn bàbá wa tó wà ní front lines, ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú wọn. Tẹ́ bá rí pé t-shirt Yorùbá One Voice ó ní mo wọ̀ yìí. Yorùbá One Voice àpapọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá ní diaspora ni. Àpapọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá ní diaspora pé kí ìmọ̀ wa kó lè ṣọ̀kan, kí voice wa ohùn wa kó lè jẹ́ kan, ká lè tètè débi tí à ń lọ. So mo fi àsìkò mo fi rọ̀ wá gbogbo àwọn bàbá wa tó wà wájú wa, mo kí wọn dáadáa. Ìbà Gani Abiodun Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ bàbá, ẹ pẹ́ fún wa. Bàbá wa Banji Akíntóyè, mo kí yín gidi gan fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Brother mi Sunday Igboho, well done. A máa ju ẹ ṣe lágbára Èdùmàrè, kò ní bàjẹ́ fún ẹ. Torí pé ìgbà tí wọn náà ti darapọ̀ mọ́ self determination, àríṣẹ́ owó ẹ̀ tó ń ṣe àdẹ̀yìn ẹ̀. Ṣé ti gbọ́? So a tún wá fẹ́ kí gbogbo àwọn alágbára tó tún wà ní ilẹ̀ Yorùbá kán tún dìde kán sowọ́pọ̀ pẹ̀lú Ìbà Gani Abiodun Adams kí gbogbo ẹ̀ lè bá jìnnà papọ̀, kó lè bá tètè yá. Ìyà yìí ti pọ̀ jù. Ẹ bá wo population Norway, wọn ò ju 5 million lọ. Population Denmark, wọn ò ju 5 million lọ. Finland, wọn ò ju 5 million lọ. Luxembourg tó jẹ́ one of the richest country, 650,000 péré ní population wọn. Iceland, wọn ò tó 500,000. Àwa kan kóra wa jọ bí 200 million ní ilẹ̀ Nàìjíríà, wọ́n dẹ̀ ń fi ìyà jẹ wá. Population wa gan ní ilẹ̀ Yorùbá ó ti tó wá dá jókòó ká dùà ní àyè ara wa. Ìyà táwọn Fúlàní fi ń jẹ wá ó ti pọ̀ jù. Mi ò kí ń ṣàdédé jáde kí n sọ̀rọ̀ báyìí. Bọ̀rọ̀ yìí ká mi lára lónìí. Ó ká mi lára nígbà tí mo rí gbogbo àwọn èèyàn káàkiri gbogbo àgbáyé, àwọn Yorùbá One Voice, gbogbo àwọn ẹgbẹ́ mi tán jáde tó ń ṣe rally. Inú mi dùn, orí mi wú wípé so Yorùbá lè unite báyìí. Ẹ jọ̀ọ́ unity tó wà láàrin wa yìí, òun náà ní kẹ́ jẹ́ ká túnbọ̀ ká gbárùkù tì, ká lè tètè get nǹkan tá à ń fẹ́. So àwọn bàbá wa tí mo ti dárúkọ síwájú yìí, ká team up pẹ̀lú wọn. Ètò bá jẹ́ èrò ọkàn wa, ká fi lọ̀ wọ́n, ká fi ràn wọ́n. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Adẹ̀rọ gbogbo àwọn governors wa ní South West kán sowọ́pọ̀ papọ̀ pẹ̀lú wa. Gbogbo àwọn ọba wa lọ́balọ́ba kán sowọ́pọ̀. Mo mọ̀ pé àwọn ọba wa ò lè sọ̀rọ̀ dáadáa torí ìjọba ló ń sanwó wọn. Gbogbo wọn náà ló fẹ́ Oòduà Republic, wọ́n fẹ́ Yorùbá nation. Gbogbo wọn náà fẹ́. Ìyẹn dá wa lójú. Ọ̀ṣẹ́ mọ̀kí tó bá ti sọ̀rọ̀ local government chairman, a lè yọ wọn kù lóyè. But a fẹ́ kí agbára yẹn padà bí tàtijọ́. Ẹ wo Queen Elizabeth. Ẹ wo àwọn òyìnbó yìí, United Kingdom, tó wá ṣe amalgamation fún wa, tó wá sowọ́pọ̀ tó wá fún wa ní independence. Àwọn gangan wọ́n bínú kúrò nínú EU ni o. Wọ́n bínú kúrò nínú EU ní last year àbí 2 years ago dẹ̀ ni. Tẹ́lẹ̀ àwọn Brexit pé àwọn ò bá gbogbo Europe ṣe mọ́. Àwọn gan yọra wọn kúrò ní Europe. So nígbà táwọn wá sowọ́pọ̀ ṣáà wá gọ̀ ni. Queen Elizabeth wọ́n gbélé prime minister wọn lórí ni. Àwọn president wa, àwọn governors wa, àwọn local government chairman wa, wọ́n á máa rí àwọn ọba wa fín. Kò yẹ kó rí bẹ́ẹ̀. So inú mi dùn láti jáde lónìí
bí gbogbo wa ṣe jáde káàkiri gbogbo àgbáyé inú mi dùn ká jẹ́ ká tẹra mọ́ kò ní bàjẹ́ fún wa o Yorùbá nation tá a fẹ́ gbà yìí lágbára Ọlọ́run a máa gbà lágbára Èdùmàrè. In a nutshell, what I've been saying is today is the democracy day in Nigeria, but I want the whole world to know that we are sick and tired of Nigeria. I am saying this boldly because I have the fundamental right to say it. It's my opinion. We are tired of Nigeria. The killing is too much. The suffering is too much. Our youth are suffering. Our mothers, fathers, they are suffering. The security system in Nigeria is not working, most especially in Yoruba land. Imagine, last week, they went to Igogon. They killed over 50 people. Just like that. And nothing has been done on it since then till now. And you want us to continue living in darkness like this? No. People cannot even afford to eat food. We know how much we are sending home. People cannot afford to eat food. 1 square meal, talk less of 3 square meal. This suffering is too much. That is why we are clamoring for Yoruba nation. We are all tired. We want to go. We want to go. The population of some European countries are not even up to 10 million. Sweden is 10 million, 10, 11 million. Norway is 4 million. No, 5 million. Denmark, 5 million. Finland, 5 million. Luxembourg is 650,000 in population. Iceland, they are 500,000 in population. They are one of the richest countries in the world. Nigeria is overpopulated. We are over 200 million. The government cannot control the population. All our resources has been I don't even know how to say it. They misuse our resources, our money. We are tired. No good health program. Even the youth are suffering. All our sisters are turned to prostitute. Why? Because the nation is not working. And when something is not working, so we leave. The United Kingdom that amalgamated us. They left European Union about 2 years ago. Maybe it's last year or 2 years ago. Yes, on Brexit. They left. And they came to join us together. They gave us independence. Why did they leave EU? They left EU because the terms and conditions of EU is not good with them. They are not in good terms with EU. So if we are not in good terms with other tribes in Nigeria, so what's the problem? Let us go. This killing is too much. Look at all the killings in Yoruba land. This is damn too much and is not acceptable anymore. So what we are celebrating today is democracy, but I don't see any democracy in this because all the systems in Nigeria is still military. The military is like the military are ruling us. I don't know. There's nothing democracy in what we are celebrating today. This is too sad. And we all have human rights to what we are